Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2025. Ìwé orin 1-2-0. Kí ló lè wẹ ẹ̀ṣẹ̀ mi nù? Àkòrí: ìrètí àti ìwẹ̀nùmọ́ nínú Ọlọ́run nìkan. Ẹ̀kọ́ àkọ́sórí: bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ìwé Jòhánù kínní orí ìkíní ẹsẹ̀ 9. Bíbélì kíkà. Orin Dáfídì orí 139 ẹsẹ̀ 7-8. Ǹjẹ́ nísinsìnyí, Olúwa, kí ni mo dúró dè? Ìrètí mi ń bẹ lé ọ̀dọ̀ rẹ. Gbà mí nínú ìrékọjá mi gbogbo, kí o má sì sọ mí di ẹni ẹ̀gàn àwọn ènìyàn búburú. Ẹ̀kọ́: nígbà tí Dáfídì kọ orin Dáfídì orí 139, ó wà nínú ìrora àti ìbànújẹ́ tó pọ̀, bó tilẹ̀ jẹ́ pé ilé ayé kéré àti pé ó kún fún ìṣòro. Síbẹ̀, ní àárín ìbànújẹ́ rẹ̀, Dáfídì sọ ọ̀rọ̀ alágbára kan pé ìrètí mi wà nínú rẹ. Kò fi ìgbàgbọ́ rẹ̀ lé ènìyàn, ó fi gbogbo ìrètí rẹ̀ sínú Ọlọ́run. Nígbà tí òkun yí i ká, síbẹ̀ ó gbé ojú rẹ̀ sí Ọlọ́run fún okun. Dáfídì tún bẹ Ọlọ́run pé kó dárí ẹ̀ṣẹ̀ jì òun. Ó mọ̀ pé ìrètí kò wá láti ọkàn tí a ti gbàlà kúrò nínú wàhálà nìkan, ṣùgbọ́n pé ó tún wà láti inú ìdáríjì ẹ̀ṣẹ̀. Nígbà púpọ̀, a máa ń bẹ Ọlọ́run pé kó yanjú ìṣòro wa, ṣùgbọ́n a kì í yẹ ara wa wò bóyá a wà nínú ìfẹ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí Dáfídì ṣe ṣe, a tún gbọ́dọ̀ yẹ ara wa wò. A ní láti bẹ Ọlọ́run pé kó sọ ọkàn wa di mímọ́, kó sì fún wa ní agbára láti rìn nínú ọ̀nà rẹ̀. Ó ṣeéṣe kí o má ní ìdánilójú ọjọ́ ọ̀la, tàbí kí o máa wo àwọn àṣìṣe rẹ tí ó ti kọjá lọ. Gbé ojú rẹ sókè sí Ọlọ́run. Jẹ́ kí Ọlọ́run jẹ́ ìrètí rẹ. Olóòótọ́ àti olódodo ni, kò sì ní fi ẹni tí ó gbẹ́kẹ̀lé rẹ̀ sílẹ̀. Olùrànlọ́wọ́ rẹ àti olùgbàlà rẹ ni. Ẹ̀kọ́ àmúrelé: Ọlọ́run nìkan ló lè gbà wá là kúrò nínú ìṣòro àti nínú ẹ̀ṣẹ̀. Àdúrà: Olúwa, mo fi gbogbo ìrètí mi sínú rẹ. Jọ̀ọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, kí o sì máa tọ́ mi sọ́nà sí ọ̀dọ̀ rẹ ní gbogbo ìgbésẹ̀ mi. Jẹ́ okun mi nígbà tí ó bá sú mi, kí o sì jẹ́ àlàáfíà mi nígbà tí ìṣòro bá dé. Títí di ọ̀la, ó dàbọ̀.